ewé yìí ni wọ́n ń pè ní sodium apple ewé yẹn là ń pè ní ewé bomubomu bẹ́ẹ̀ ni tí inú obìnrin bá ń gbóná kì í rọrùn kí inú obìnrin máa gbóná kó conceive ẹ máa bá wa ká lọ pẹ̀lú ewé bomu. ṣé ti rí ewé náà lélẹ̀ ewé bomubomu lélẹ̀ gbogbo èèyàn ló máa mọ̀ ẹ lísìn kẹgbọ́n nǹkan tó ń fẹ́ fi kọ́ wa iṣẹ́ tó ń ṣe ìwúlò ẹ̀ bismillah. bẹ́ẹ̀ ni tí inú obìnrin bá ń gbóná kò rọrùn kí inú obìnrin máa gbóná kó conceive pẹ̀lú ẹ̀ o máa gẹ́ẹ̀tì ewé bomubomu yóò jọ tútù wàá gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n òyìnbó àwọn kan pè ní àsùnrùn òyìnbó àwọn kan pè ní àsùnwọ̀n òyìnbó gbó méjèèjì papọ̀ wàá gbó ni pẹ̀lú omi tó bá dẹ̀ ti gbó rọra sẹ kó mú máa ṣe everyday bí sí ní láìtọ́lá ó tún ṣiṣẹ́ fún infection kí nǹkan máa jáde lójú ara obìnrin ó tún ṣiṣẹ́ fún infection ó wà effective gidi ewé tó dáa ni fi fídíò ìránṣẹ́ kó fi gbọ́dọ̀ balagbara sákàtà àwọn aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization inna lizata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá lóní ẹ contact wa fún èké ìpèníjà both national and spiritual problem ẹ wá lọ fún full package wa àwọn egbògi láti India ní China ní Arab country ní Asia continent l'Africa ó wà lọ́dọ̀ Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 àwa ní Abraham Adesanya Lekki Ajah Eti Osa Lagos kò síbi tẹ́ ẹ wà tá àti lè deliver fún yín bismillah ta'ala tested and confirmed lé gbògi wa àmọ́lọ́wọ́ bá confirm ju gbogbo nǹkan lọ àtẹnitọ́ ìpáyé ń dà láàmú oríṣiríṣi challenges àbẹ̀ntọ́ lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ get brand product ètò àwẹ́wà tá fi yanjú problem ètò sàárà wà ètò àdúrà wà àwọn alálùpàdà wà lóríṣiríṣi ẹ̀yin tẹ́ ti mọ̀ wá ẹ mọ̀ pé àwọn ò ní fún yín lófo iṣẹ́ tí mo fi lẹ̀ yìí ẹ lọ ṣiṣẹ́ yẹn má sàlámù wáyé lálẹ́ kọ́ yìí.